akọni olóṣèlú tó fi sùúrù gbadé sẹ́nítọ̀ àti gómìnà tó tún fẹ́ gbadé olùbàdàn kẹrìnléníogójì báyìí kábíyèsí o. oyè ọba jíjẹ nílẹ̀ ìbàdàn kò mọ̀ rújú rárá, ẹni tó kàn yóò ti mọ ara rẹ̀ ṣáájú àkókò tí yóò débẹ̀. ìdí rèé tí gbogbo èèyàn fi ṣe kábíyèsí sílẹ̀ báyìí fún olóyè sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà, gómìnà ọ̀yọ́ tẹ́lẹ̀ tí yóò di olùbàdàn kẹrìnléníogójì. àrídájú yìí ó mà ló mọ̀ ń wáyé o wípé Rashidi Ládọjà tó ti di olùbàdàn torí ìpapòdà olùbàdàn Owólabí Ọlákùlẹ́yìn nígbà tó kù ọjọ́ díẹ̀ kó pé ọdún kan tó jọba nílùú ìbàdàn. ọjọ́ 12 oṣù keje ọdún 2024 òun ni ọba tó wàjà náà ó mà ló mà di olùbàdàn kẹtàléníogójì lábẹ́ òfin o. ní báyìí igun tí Ládọjà ti wá nípò olùbàdàn kan àgbà oyè Rashidi Ládọjà náà ó sì ní olóyè tó ga jù níbẹ̀ báyìí, èyí tó mú ipò ọba olùbàdàn tọ́ sí àwọn kókó pàtàkì nípa ìgbé ayé Rashidi Adéwọ̀lú Ládọjà. ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 1944 òun ni wọ́n bí Rashidi Adéwọ̀lú Ládọjà sí agbègbè Gàmbàrí lẹ́bàá ìlú Ìbàdàn. ó lọ sí ilé ẹ̀kọ́ Ìbàdàn Boys High School láàrin ọdún 1958 sí ọdún 1963 àti Olivet Baptist High School láàrin ọdún 1964 sí ọdún 1965. Adéwọ̀lú tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. ó lọ sí University of Liège lórílẹ̀‐èdè Belgium ìyẹn láàrin ọdún 1966 sí ọdún 1972. níléèwé náà òun ló ti gboyè nípa ìmọ̀-ẹ̀rọ ìyẹn chemical engineering. ọdún 1993 òun ni wọ́n dìbò yan Rashidi sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nígbà tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú United Nigeria Congress Party UNCP. ní ọdún ya 2000 Rashidi Ládọjà ó di ọ̀gá àgbà nílé ìfowópamọ́ Standard Trust Bank Limited. oṣù kẹrin ọdún ya 2003 òun ni wọ́n dìbò yàn sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ PDP, òun ló sì gbé wọlé sípò náà. oṣù karùn-ún ọdún náà òun ló di gómìnà. ṣáájú ìyànsípò yìí olóyè Lámídì Adédìbú àgbà òṣèlú nínú PDP nílẹ̀ Ìbàdàn nígbà náà ó mà dúró bíi igi lẹ́yìn ọgbà fún Ládọjà. àsìkò yìí sì ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wà nípò ààrẹ ní Nàìjíríà tí Adébáyọ̀ Àlàó Àkàlà sì jẹ́ igbákejì Ládọjà. lóṣù kẹjọ ọdún 2004 ìjàmọ̀dé o láàrin Ládọjà àti Adédìbú lórí ọ̀rọ̀ ìyànsípò àti ìṣúná owó. àìgbọ́ra ẹni yé láàrin Adédìbú àti gómìnà Ládọjà ó padà já sí yíyọ tí wọ́n yọ gómìnà náà kúrò nípò ní ọjọ́ 12 oṣù kínní ọdún 2006. olóògbé Adébáyọ̀ Àlàó Àkàlà tó jẹ́ igbákejì rẹ̀ nígbà náà ó sì bọ́ sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kọkànlá ọdún ya 2006 ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó mà ló mà kéde o bí wọ́n ṣe yọ Ládọjà nípò wípé kò mà bá òfin mu. kóòtù náà mà gbé àmọ̀ràn kalẹ̀ pé kí wọ́n dúró de ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ. nígbà tó di ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún ya 2006 kan náà ilé ẹjọ́ tó ga jùlọ ó mà tó pàṣẹ pé kí Ládọjà kó máa bá iṣẹ́ rẹ̀ lọ nípò gómìnà. ọjọ́ 12 oṣù kejìlá ọdún ya 2006 Ládọjà padà sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ọdún 2008 ní ọjọ́ 28 oṣù kẹjọ ó ní àjọ EFCC tó ń rí sí ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ó ní wọ́n mọ̀ náwó gan Adéwọ̀lú Ládọjà. ohun tí wọ́n sọ nígbà náà ni wípé gómìnà tẹ́lẹ̀ náà kò fi 1.9 bílíọ̀nù náírà owó ìpín ìdókòwò ìjọba tó wà níkàáwọ́ rẹ̀ lásìkò tó wà nípò sílẹ̀. èyí ló mà mú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kí wọ́n pàṣẹ pé kí wọ́n gbé jù sẹ́wọ̀n fúngbà díẹ̀. wọ́n gbé sí àhámọ́ náà ní 30 oṣù kẹjọ wọ́n sì dá a sílẹ̀ lọ́jọ́ 5 oṣù kẹsàn-án ọdún kan náà. 100 mílíọ̀nù náírà ó ní wọ́n fi gba onídùúró rẹ̀ ní ọjọ́ náà pẹ̀lú ẹlẹ́rìí méjì níye kan náà. àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn Rashidi Ládọjà ó mà borí ẹjọ́ náà tí adájọ́ sì ní kò mà jẹ̀bi ẹ̀sùn tí EFCC fi kàn án. nínú ìgbìyànjú rẹ̀ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí àgbà oyè Rashidi Ládọjà ó mà du ipò náà nínú ẹgbẹ́ òṣèlú àkọ́dù
èyí mà wáyé o ní 2011 àti 2015 ṣùgbọ́n nígbà méjèèjì ọ̀hún olóògbé Abíọ́lá Ajímọ̀bí ní ipò gómìnà náà mà jámọ́ lọ́wọ́ o lẹ́yìn náà ni Olúbàdàn tuntun yìí ló mà kéde pé òun fẹ́ sinmi díẹ̀ fún òṣèlú ṣíṣe ìyẹn lẹ́yìn tó ti wọnú ẹgbẹ́ òṣèlú ADC àti ZLP ní 2018 Ládọjà padà sílé láti mójútó ọ̀rọ̀ ipò Olúbàdàn tó náà lẹ́tọ̀ọ́ láti jẹ tó sì wù ú lórí ẹ̀mí rẹ̀ nígbà tí gómìnà Abíọ́lá Ajímọ̀bí tó wà nípò gómìnà ó kéde àtúnṣe sí ìlànà oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn èyí tí ọ̀pọ̀ èèyàn takò tó sì mú awuyewuye lọ́wọ́ o nígbà náà àsìkò náà òun ni Ajímọ̀bí máa kéde pé kí àwọn àgbà oyè Olúbàdàn tí wọ́n wà tẹ́lẹ̀ kí wọ́n gbadé o gẹ́gẹ́ bí ọba ní àdúgbò tí kó wá wọn ti wà èyí tí ọ̀pọ̀ èèyàn ṣe àpèjúwe bíi adé pálí bó tilẹ̀ jẹ́ pé àwọn àgbà oyè kan wọ́n máa gbadé náà àmọ́ àgbà oyè Rashidi Ládọjà ó nìkan ṣoṣo ló máa fi àáké kọ́rì láti gba adé náà èyí tó ṣe àpèjúwe bíi adé pálí láàrin àwọn àgbà oyè yòókù nílẹ̀ Ìbàdàn nígbà tí Abíọ́lá Ajímọ̀bí tó mà kúrò nípò tí Ṣèyí Mákindé sì di gómìnà síbẹ̀ òun náà mà takú pé Ládọjà gbọ́dọ̀ gba adé pálí yìí tó bá fẹ́ di Olúbàdàn ṣùgbọ́n lẹ́yìn awuyewuye lórí ìlànà ètò oyè jíjẹ ti ilẹ̀ Ìbàdàn ìjọba sọ ìgbésẹ̀ gbígba adé pálí náà di òfin o èyí tó pọn ní dandan fún Ládọjà láti gba adé náà bí yóò bá dé ipò Olúbàdàn lẹ́yìn ọ̀rẹ̀yìn Adéwọ̀lú mà mú sùúrù ó sì gba adé náà ṣé sùúrù ní bàbá ìwà bẹ́ẹ̀ òun ló sì ṣe tó gba adé náà ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2024 kábíyèsí Owólabí Ọlákùlẹ́yìn tó wàjàyè ló mà gbé adé ọ̀hún lé Ládọjà lórí o látìgbà náà olóṣì ti hàn pé gbogbo ètò ló ti tò fún Rashidi Adéwọ̀lú Ládọjà láti bọ́ sórí àlééfà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bí ọjọ́ bá pé o kí ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́ pẹ̀lú àlàáfíà ara làdúrà tí aráàlú ń gbà bí Adéwọ̀lú yóò ṣe gun orí ìtẹ́ àwọn baba ńlá tó bí i lọ́mọ o gẹ́gẹ́ bí Olúbàdàn 44 nílẹ̀ Ìbàdàn kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káàsì ó pẹ́ lẹ́nu kánìkèsì wọ́n ní orí tí ò bá dádé inú agogodẹ ló ti ń wà ọrùn tí ó bá wéjì gba lèkè inú agogodẹ ló ti ń wà o ìbàdí tí ó bá wọ mọ́sáàjì aṣọ ọba tí ń kóná yanayana inú agogodẹ ló ti ń wà o Akí Adéwọ̀lú Ládọjà kábíyèsí kẹ́ ẹ pẹ́ fún wa o àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí a kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní lágbára Elédùmarè èmi àti èrè àmọ́ aráàánú gbà lónìí àti lọ́jọ́ gbogbo.